Prince Azeez Ọládìran àwọn sọ̀rọ̀ yẹn so eléyìí bá wọn sẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ tilé Ayélára gẹ́gẹ́ bí mo ṣe sọ náà ní Ìlọrin àwa la pe imam nígbà tí wọ́n ní imam kan lé wa tí wọ́n wá jẹ imam kódà níbi tí àǹfààní wà dé wàlá ìtàlá ìsúnmọ́bí láìláìláìláwà owó tí wọ́n ní kí àwọn contestant ọ̀sán níjọ́ yẹn 20,000 ilé àpò ìdílé Ayélára láti yọ wàlá ìtàlá ìsúnmọ́bí láìláìláìláwà àwọn méjì yòókù tí wọ́n contest wọ́n yọ kóró owó ẹnìkan ò pé wọ́n ẹ̀sẹ̀ ń ya lójú agbo ni ìmáàmù tí wọ́n ní tàà fi ń ní ìsìn orówó dálẹ̀ ẹnì kẹta owó rẹ̀ pé ọlá pélé ọ̀fọwọ́ sí tọ́ra àti kọ́kọ́ ṣe screening nínú ilé wàlá ìtàlá ìsúnmọ́bí láìláìláwà á ṣe screening nínú ilé ìmáàmù ló yí máàdì nígbà tí àwọn kan wà ń pé àwọn kan ṣàbòsí ni àwọn kan ṣàbòsí àwa sọ fún ìlú wípé èyàn Muslim community tó take over gbà ẹ bá wa ṣe screening yẹn ẹni tó bá yìí máa jà faramọ́ pàkó yìí ó sì béèrè ẹjọ́ pé ṣé àwọn tẹ́ ẹ kó wáyìí sọmọ ilé Ayélára ni àwọn tó ní fídíò rẹ̀ lọ́wọ́ wà ó fóònù tèmi tó jù nínú ìdí síbẹ̀ àdáhùn pé bẹ́ẹ̀ ni ẹni tó bá yìí máa jọ ọmọ ilé wa ni àmọ́ owó tí contestant kọ̀ọ̀kan ọ̀sán tí ẹni kún wọ́n san wàlá ìtàlá àwa la sanwó yẹn ilé àpòlé lọ sanwó yẹn àwọn méjì yòókù wọ́n wá fúnra wọn ni nígbà tí ẹ sì ṣe interview yẹn tán wọ́n láwọn gbé sí inú the mosque mẹ́rin náà láti sí láfi túká òjò kẹta wọ́n sì pè wá wọ́n ní mọ́mù lórí mat àmọ́ ẹ̀ lọ sáàfin lọ́dọ̀ bàbá so bọ́rọ̀ sí jẹ́ nìyẹn now lórí ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n sọ láàfin mímọ́ bàbá kábíyèsí wọ́n pè mí wọ́n dá mi dúndọ̀ yẹn èmi mọ̀ jẹ́ sí àkàyè lára náà ló kọ́ náà wọ́n ní èmi àwọn àti ìyálóde wọ́n sì bí mi lérè wípé imam ṣé mo sì sọ nǹkan mo ní mo sọ mo sọ fún ẹjọ́ pé bàbá àná wọ́n nígbàgbọ́ sí mi lórí pé ọmọ sọ tọrọ lọ́nà kan sọ́nà mi mo ní bàbá yẹn sì ní ọba ni tọ́lọ́ ní kọ́rọ̀ òye ní so èmi ò lè parọ́ fún yín kí ló dé táwọn yòókù ò fi gbà ó kù wọn pọ̀ lọ́hùn torí lẹ́yìn ìgbà tí ìmáàmù di ìmáàmù ta ẹ̀yìn ọdún méjì ẹni wàhálà ètò ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó ẹni torí wọ́n ti sọ fẹ́mi rí pé ìmáàmù gba 2 million mìkan nígbà 10 million mìkan tẹ́ ẹ bá ráàrí dájú bí wọ́n ti ń gbowó olówó mùsùlùmí tó wà nílẹ̀ yìí tí mi ò lè wọlé bá sọ̀rọ̀ pé ẹ̀sìn nǹkan báyìí ká wádìí nǹkan lọ́dọ̀ rẹ̀ mo ní kò sí torí kò sí ti ń fajá sọ lẹ́nu wọn tẹ́ ẹ bá wá dákọ ẹnìkan ìmáàmù ti gba 5 million bẹ́ẹ̀ ní wọ́n gba 2 million bẹ́ẹ̀ kàbílẹ̀rì tá a bá ti rẹ́rìí ebi ká lọ bá ìmáàmù ni pé wọ́n lè gba 5 million bíbá ẹni yìí sì lóhùn fún yín tó wọ́n bá máa sọ wọ́n ní náà ní àwárí kókó ẹni tí ó wí pé sàláwù lọ́sọ̀rọ̀ yìí fún mi súlẹ̀ lọ́sọ̀rọ̀ yìí fún mi táwa lọ bá pé èso lọ́dọ̀ ẹni wọ́n ti gbowó kò sí kókó ẹ̀ ìmáàmù nǹkan rówó ń gbádùn náà ni níwọ̀n bá èmi sì súnmọ́ ìmáàmù tó rá ilé náà lọ́yìn èmi gẹ́gẹ́ bí mágàjí ìmáàmù gbogbo nǹkan yẹn ìmí ò rí ìmáàmù gba slọ́ọ̀tì iṣẹ́ federal government wọ́n lè kọ́ gba méje ó gba mẹ́jọ ministry wo ta ló fún wọn wọ́n lè gbẹ́ta sábẹ́kúta wọ́n lè gbẹ́ta sípò ta ló àṣà mọ kókó ibi tí nǹkan ti jáde àní mú ọ̀rọ̀ lórí lásán ìyẹn ní ṣòro àwọn èèyàn wa tẹ́ bá fẹ́ rí ilẹ̀ Ayélára méjì lẹ́rìí gẹ́gẹ́ bí wọ́n ṣe rí à ń lọrin mo sọ pé ojú tó wà ní ìjókòó náà ń jọ wọ́n wà bí báyìí ẹ rí i pé ilẹ̀ Ayélára ẹ̀yìn méje ní gùn kan báyìí ẹ̀yìn méje gùn kan báyìí ni
so tá a bá láà lọ rí igun kan yóò fẹ́ kú díẹ̀ torí pé àpín méjì ni kìí ṣe pé igun kan táwa wò fáwọn ní bónáfà yìí lára èyí tó sì yé mi lórí ọ̀tàn lọ ọ̀tàn ilé ayé lára níyàn bá nílà ká èyí tó bá yóò ń kálukú ni nígbà tó ń kálukú ọmọ sọ̀tàn lé wọn fún àwa náà ní máa sọ tí a àmọ́ pé lórí yíyan imam wàláhì tàlá ilé àpapọ̀ ilé la yàn wá nílọrin mo fi àwọn lẹ́tà tá a kọ bí oríṣi mẹ́rin tó jẹ́ pé alága àtakọ̀wé tó lọ ní wọ́n ní màmú ìsọmọ ilé nímọ̀ lónìí àwọn wọ́n sáyìn rẹ̀ òrùbíyàn sì wọ́n bí ẹlẹ́rìí lọ nínú àti ẹ̀rí pé sèǹdétọ̀ wọn ni so ọlọ́run kọ́ bá san yín lẹ́san dáa ọlọ́run ní da àlámọ̀rí yín alága ìdílé àti akọ̀wé ìdílé ṣé nílọrin alága ò lè wá fún reason kan ṣùgbọ́n wọn ò lè wá fún reason kan but akọ̀wé wá àmọ́ gun ìmáàmù ìsọmọ ilé lọ́wà bẹ́ẹ̀ ni signator rẹ̀ náà ni torí sí ẹjọ́ bá ní ó ti sáìn káàkiri náà tẹ́ ti rí sí lẹ́tà mẹ́rẹ̀ẹ̀rin yẹn signator lọ́wà mẹ́ ti alága ìdílé náà even nígbà tí ọ̀rọ̀ yẹn ń kọ́kọ́ yíbóró tí wọ́n sọ fún Aláàfin pé muslim community sọ pé àwa tá a bá ṣèpàdé òun ká kọ́kọ́ ara wa ká sáìn àtúnìkan fẹ́lẹ̀ yìí signator wọn náà lọ́wọ́ àbẹ̀ signator tí wọ́n sì fi ń sáìn fún lẹ́tà kódà àwọn letters míì tí ọ̀kan ìjókòó náà ní sà so ọlọ́kọ̀ bá san yín lẹ́san ní sà. tó jẹ́ ti mọ̀lẹ́bí lẹ́yìn dáhùn yẹn. bẹ́ẹ̀ ni. Bismillah ar-Rahman ar-Rahim. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wá fún àtúnṣe. Ọba Àlékè ọlá kó má ṣàbọ̀ àdúró tì. Gbogbo àwọn bàbá wa tí wọ́n gbé iṣẹ́ ńlá yìí lẹ́yìn lọ́wọ́ látòrí President General, Secretary General, ìwàwà Mudirul Markaz àti gbogbo àwọn bàbá tó kù. Ọba Àlékè ọlá kó má ṣàbọ̀ àdúró tì wọ́n. Eléyìí tí ẹ torí ẹ̀ jáde Ọlọ́run jẹ́ kí ó sèso ayọ̀. Eléyìí tí ó wúwo jù lẹ́mìí nínú tí ẹ sọ̀kalẹ̀ òun ni ọ̀rọ̀ ìjọba kábíyèsí. Ọlọ́run kí ó jẹ́ kí a rí wọn pẹ́ kọ́lọ́ba wa lọ́rẹ̀ mi wọn. Mi ní ìlú kankan pẹ̀lú wọn bí tí wọ́n mọ̀ torí pé ọmọ ò gbọ́dọ̀ sọ pé òun ní ìṣù pẹ̀lú bàbá òun. Mo sì nífẹ̀ẹ́ wọn bá àti nífẹ̀ẹ́ èèyàn. Bàtí wọ́n sì dé mo fi ìfẹ́ hàn wọ́n bá àti fífẹ́ hàn yàn. Ṣùgbọ́n Ọlọ́run bá ṣe kádàrá nǹkan náà ní ṣe máa rí. Ẹni tí mo rò pé ó fẹ́ dáwọ́ wò ó lẹ̀ láàrin wa kò ju pé nígbà tí wọ́n dé èmi àti wọ́n jọ ṣèpàdé one on one nínú yàrá wọn ní private residence wọn. A wá jọ sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni lájọ sọ. Mo dẹ̀ ṣàlàyé bí mo ṣe jẹ́ nílé ayé lára fún wọn torí mo mọ̀ pé wọ́n ti gbọ́ ohun tó pọ̀ ó sì dáa kan gbọ́ sáìdì tèmi náà mo ṣàlàyé fún wọn. Nǹkan ẹyọkan lèmi ò ní ṣe mi ní ṣàlàyé ìran mi ìdílé mi ní social media. Ẹni tó bá fẹ́ gbọ́ kó wá bá mi nù ilé ó gbọ́ kó ṣàlàyé fún kábíyèsí. Ẹni tí ò bá wá tẹ́ lọ́rùn òun lọ́mọ. Ó ní pé kí n máa ṣàlàyé bí ìgbà téèyàn fẹ́ jákun ẹbí ni. Orí kò sí bí màá ṣe sọ tí mi ní kọlu bàbá kan tí mi ní kọlu ẹnìkan tí mi ní èmi ò sì fẹ́ kọlu ẹnìkan kan. Now, nígbà tí mo wá ṣàlàyé fún kábíyèsí, mo fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn kábíyèsí lẹ́yìn ìtàn tí mo pa, lẹ́yìn àlàyé tí mo ṣe. Mo tún wá fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn wọ́n. Kábíyèsí wá sọ fún mi pé pẹ̀lú àlàyé tí mo ṣe àti dọ́kúmẹ́ǹtì táwọn rí, àwọn fún mi ní 98% pé ọmọlé Ayélára ni mí. Kí n tó dìde, wọ́n tún ní ìmáàmù, mo ní sáà kábíyèsí, àwọn sọ di 99%.
a sì kíra wa. Lẹ́yìn yẹn wọ́n wá béèrè lọ́wọ́ mi pé bọ́rọ̀ yìí ṣe rí, torí báwọn mọ̀ páwọn èèyàn wa wọ́n sì máa wá ọ̀nà wo làwọn lè fi yanjú ọ̀rọ̀ yìí, kí n gba àwọn nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Mo sọ pé ẹ ṣeun. Mo ní ìmọ̀ràn tí màá gbà yín lákọ̀ọ́kọ́ òun ni wípé àwọn tí wọ́n ń wá báyìí ẹ sọ fún wọn pé àwọn bàbá yín tí wọ́n gbéṣẹ̀ lánàá ni wọ́n ṣiṣẹ́ yìí, ẹ sì ní túṣe àwọn bàbá yín wò. Tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀, àlàáfíà ó dé lẹ́ẹ̀kan náà. Ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fún wọn nìyẹn. Kábíyèsí sọ fún mi wípé àwọn ò lè lo ìmọ̀ràn yẹn kí n mú mi wá. Now mo wá ń rò lẹ́mìí tèmi pé àkílódé tí kábíyèsí ò lè lo ìmọ̀ràn yìí, torí ipá ti rí irú ẹ̀ tí kábíyèsí ò tí ì gbàmọ̀ràn yẹn tẹ́lẹ̀ lọ́dọ̀ mi àbí gbà lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ bíi méjì wá. Ilẹ̀ seminary ní theological school tàwọn Baptist tó tẹ́ ẹ máa kọjá wájú ẹ̀kẹ́ tó débí. Ìgbà tí bàbá kábíyèsí dé, ó di iṣu. Àwọn olóṣùpá, àwọn fámìlì tí wọ́n ní ilẹ̀ yẹn, wọ́n dìde. Lẹ́yìn yẹn wọ́n kọ̀rọ̀ yẹn wá dọ̀ wọn. Ibi tí bàbá yanjú ẹ̀ sí náà ni pé báwo ni ilẹ̀ yìí ṣe rí? Wọ́n ní bàbá kábíyèsí àná ló yọ̀ǹdẹ̀ fún wọn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ní tí bàbá kábíyèsí àná ṣe yẹn àwọn dúró bẹ́ẹ̀, àwọn náà ò ní kú ń bẹ̀. Èyí tó bá wà ń bẹ̀ láàárín seminary àti olóṣùpá ẹ lọ ṣẹ́tù ẹ̀. Níjọ́ tí kábíyèsí sọ bẹ́ẹ̀, àlàáfíà dé sáàrin wọn. Lẹ́yìn yẹn mo fẹ́ tó má pẹ̀rẹ̀ míì wá. Ní Àjẹ́, à ń pe ibì kan ní ìlú kan ní Àjẹ́ l'Ógbómọ̀ṣọ́ ń bí. Ọba méjì ló wà ń bẹ̀, Aláàjẹ́ àti Aláàjẹ́ Ológo. Kéèsì yẹn dọ́dọ̀ bàbá pé ta ni authentic Aláàjẹ́ nínú àwọn méjèèjì. Tọ́lá àwọn méjèèjì náà ni wọ́n láwọn ní sẹtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó sọ àwọn di ọba. Ìbéèrè tí kábíyèsí béèrè náà ni pé èwo nínú àwọn méjèèjì ní Ṣọ̀ún àná fọwọ́ sí, wọ́n sì náwó sí pé lèyìn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n náwó sí yẹn náà tí Ṣọ̀ún àná tó fi jẹ tó faramọ́ lèmi náà faramọ́. Ó pọ̀ bẹ́ẹ̀ o tí mo lè máa sọ lọ. Ó ṣe pé lórí ibi tí bàbá tàná gbẹ́sẹ̀ sí, lórí ibi tán gbẹ́sẹ̀ sí làwọn náà gbẹ́sẹ̀ sí. Kí wá ní ìnà kí fi ṣorí tọ́bọ̀ ò ṣe? Bàbá kábíyèsí sọ pé àwọn ò gba ìmọ̀ràn yẹn tí mo mú wá. Mo nímọ̀ràn míì, wọ́n ní kí n mú wá. Ìmọ̀ràn míì tí mo tún ní òun ni wípé ẹ sọ fún àwọn tí inú ń bínú àwọn fámìlì wa yìí pé kí wọ́n lọ sí kóòtù. Nígbà tí tàkọ́kọ́ wọlé, ẹni kan lọ kóòtù. Wọ́n sọ fáwọn pé ọba kì í sọ fún èèyàn pé kó lọ ilé ẹjọ́. Ọba máa dájọ́ ni, ọba máa ń parí ọ̀rọ̀, ọba máa ń ṣe kankan ni. Wọ́n wá ní kí n tún mú mi wá. Mo nímọ̀ràn kẹta tí mo tún lè mú wá ni pé ẹ máa wò wá ràn. Ìgbà tí tàkọ́kọ́ wọ́ọ̀kì, tí kẹ̀kẹ́ wọ́ọ̀kì, ẹ máa wò wá ràn. Wọ́n wá ní òkè, wọ́n lẹ́lẹ́kẹ̀ẹ́ta tí mo mú wá yẹn làwọn á ṣe. Báwọn máa wò wá, àwọn ò ní wí kankan. Àsìkò ń bẹ, àlọ́. Èmi àti wọn nìkan ni. Èmi àti kábíyèsí nìkan lọ̀rọ̀ tí mò ń sọ fún yín. Wọ́n láwọn máa wò wá. Wọ́n sì ń wò wá. Ìwà mọ níjọ́ tí wọ́n fi ìpè